kí ni ìyàtọ̀ láàrin ògì àti ẹ̀kọ? Ìyàtọ̀ wà láàrin ògì àti ẹ̀kọ. Ògì tàbá ṣé kí n ṣàlàyé ni àbí kí n kan Ìyàtọ̀ tó wà láàrin ògì àpò àfìsì tí mo ṣe àpò mi lórí àpò pọ̀ àmàtúmọ̀ ọ̀là ń pè ní ògì. Ẹ̀kọ àgbèkáná àrò dáadáa tó jìnnà wà mú ewé àfi pọ̀n ọ̀là ń pè ní tí ó kóra jọ. ìyàtọ̀ àkórajọ papọ̀ tí ó bá tutù jíjẹ náà nù. ẹ̀ tí gbà. Èyí tí ò tí kù rárá náà ń pè lógì. Ògì àti ẹ̀kọ́ àtúndé sọ báyìí pé ìtumọ̀ tí pò rárá òtútù tán lọ lẹ́rọ àgbàdo yẹn gan tán lọ lẹ́rọ wọ́n fẹ̀sẹ̀ tó sí i. tán sẹ́ẹ̀tì ògì náà ni wọ́n pè é. Ẹ̀kọ́ pàdé wọ́n tó sọ di ẹ̀kọ́ ni pé wọ́n gbé mi kaná wọ́n rò lórí iná dáadáa lórí di ẹ̀kọ́ bọ̀ máa tán bá lọ tán sẹ́ tán gbé òun ló sì wà lógì. Tán bá ti dùgbọ́n gbé mi kaná láwọn kò ní kí àbí wọ́n gbó ìṣòwò kan ṣe dé. Ẹ ti sọ òkè láàrin àlàyé. Ẹ ti sọ tẹ́ bá ti ń wò tí ẹ bá ti ń wo fọ́nrán yìí tẹ́ bá ti ń wò ẹ̀yin náà ẹ máa rí nínú ẹ máa gbọ́ nínú fọ́nrán yìí. Ṣé nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ tó ti sọ òkè sí. Wọn ò sọ ọmọ wọn ń ṣàlàyé fún yín ni o wọ́n ń ṣàlàyé fún yín ni bàbá yìí o bàbá fìlà. Máa ṣe bèrè kẹta ẹ máa wọ̀ ní gbogbo àlàyé tẹ́ bá máa ṣe gbogbo ọ̀rọ̀ ẹ máa sọ pátápátá bóyá mo béèrè béèrè bóyá mi béèrè béèrè ẹ gbọ́dọ̀ sọ èdè mìíràn rárá o ní à ń sọ. Ògì ní etí àgbàdo tàbí tí wọ́n ti tẹ̀kàn lọ́lọ́ lẹ́rọ tẹ̀ ti kù ṣùgbọ́n ẹ̀kọ o ní etí àti gbé kaná àti ètò pọ́nléwé àti ètò àfi síbi tá a fi mú ẹ̀kọ́ náà ni ẹ̀kọ́ lẹ̀kọ́ ń jẹ́. Ojúlówó Yorùbá, ìkànnì àṣà, ìṣe àti èdè Yorùbá.